ọ̀fẹ́ mi tó fún ọ. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Oore ọ̀fẹ́ tí kò lẹ́gbẹ́. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Mo tún kí wa káàbọ̀ sí àkókò oore ọ̀fẹ́ fún ti òní tó ń dé sétí gbọ́ wa láti ilé amóhùnmáwòrán ti Seed of Life Television tó kalẹ̀ sí Odò Ọ̀nà ní ilẹ̀ Ìbàdàn ní Ọ̀yọ́ State, Nigeria. Ó jẹ́ àǹfààní fún gbogbo àwa tá a kọ́kọ́ ń wò wá fún ìgbà àkọ́kọ́. Mo fẹ́ kí ẹ bá mi tẹ bọ́tìnì pupa tó ta láǹfààní láti máa gbọ́ wa lọ́wọ́lọ́wọ́ báyìí ká sì máa wò wá ní abẹ́ móhùnmáwòrán tẹ́ fi ń wò wá lọ́wọ́lọ́wọ́. Bọ́tìnì pupa kan wà níbẹ̀, ẹ bá mi gbọ́wọ́ lé kẹ̀tẹ́. Nígbà tẹ́ ẹ bá sì tẹ gbogbo ètò tí Ọlọ́run mú kó jáde láti inú ilé iṣẹ́ ìrìnsẹ̀ amóhùnmáwòrán yìí yóò mọ̀ dé etí gbọ̀yìn ní gbogbo àti ní gbogbo àkókò tí ẹ máa ní àǹfààní sí. Bẹ́ẹ̀ gẹ́lẹ́ àmì aago tún bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ náà pẹ̀lú ẹ fọwọ́ bà á. Tẹ́ bá ti fọwọ́ bà gbogbo iṣẹ́ tí Ọlọ́run bá ti ní fún ayé yín tó ń jáde láti inú ilé amóhùnmáwòrán yìí yóò mọ̀ ràn yín ní etí ní gbogbo ìgbà àti ní gbogbo àkókò. Orúkọ mi náà ni arákùnrin Ọlálékan Matthew Ọ̀jẹ́fayọ̀ ti ìjọ Divine Presence Baptist Church Abọ́ọmọ Àpáta ní ìlú Ìbàdàn, Ọ̀yọ́ State, Nigeria. Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run àwọn ọlọ́run ọba àwọn ọba ó tó àkókò láti wo ọ̀rọ̀ yín. Ọlọ́run ẹ rán ọ̀rọ̀ yín sí wa, ẹ̀mí sí ayé wa lópin gbogbo kógun kó jẹ́ ti ẹ̀yin Ọlọ́run ní orúkọ ti Jésù Kristi Olúwa wa, àmín. Mo ń kà fún wa nínú ọ̀rọ̀ Ọlọ́run tó wà nínú ìwé Genesis orí kejì bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ kejìdínlógún títí dé ẹsẹ̀ karùnléníogún. Ìwé Genesis orí kejìdínlógún títí dé ẹsẹ̀ ìkarùnléníogún. Ọ̀rọ̀ Ọlọ́run kà báyìí pé Olúwa Ọlọ́run sì wí pé kò dára kí ọkùnrin náà kí ó nìkan máa gbé. Èmi ò ṣe olùrànlọ́wọ́ tó dàbí rẹ̀ fún. Láti inú ilẹ̀ ni Olúwa Ọlọ́run sì ti dá ẹranko ìgbẹ́ gbogbo àti ẹyẹ ojú ọ̀run gbogbo. Ó sì mú wọn tọ̀ Ádámù wá láti wo orúkọ tí yóò sọ wọ́n. Orúkọ kórúkọ tí Ádámù sì sọ olúkúlùkù ẹ̀dá alààyè òun ni orúkọ rẹ̀. Ádámù sì sọ ẹran ọ̀sìn gbogbo àti ẹyẹ ojú ọ̀run àti ẹranko ìgbẹ́ gbogbo ní orúkọ. Ṣùgbọ́n fún Ádámù a kò rí olùrànlọ́wọ́ tó dàbí rẹ̀ fún. Olúwa Ọlọ́run sì mú orun ìjìká kùn Ádámù, ó sì sùn. Ó sì yọ ọ̀kan nínú eegun ìhà rẹ̀, ó sì fi ẹran dípò rẹ̀. Olúwa Ọlọ́run sì fi egungun ìhà tí ó mú ní ìhà ọkùnrin náà mọ obìnrin, ó sì mú tọ̀ ọkùnrin náà wá. Ẹsẹ̀ 23. Ádámù sì wí pé èyí ni egungun nínú egungun mi àti ẹran nínú ẹran ara mi. Obìnrin ni a ó máa pè é nítorí tí a mú jáde láti inú ọkùnrin wá. Nítorí náà ni ọkùnrin yóò ṣe máa fi bàbá àti òun ìyá rẹ̀ sílẹ̀, yóò fi ara mọ́ aya rẹ̀, wọn ó sì di ara kan. Àwọn méjèèjì sì wà ní ìhòhò, àti ọkùnrin àti obìnrin wọn kò sì tijú. Ẹsẹ̀ wúrà wa ló wà ní ẹsẹ̀ karùnléníogún yẹn. Àwọn méjèèjì sì wà ní ìhòhò, àti ọkùnrin àti obìnrin wọn kò sì tijú. Obìnrin náà àti ọkùnrin náà wọn kò sì tijú. Èyí ni ó mú wa lọ gbé àkórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ní ìhòhò láì tijú. Ní ìhòhò láì tijú. Nígbà tí mo wo ẹsẹ̀ ọ̀rọ̀ yìí dáadáa, mo rí wípé kí ló lè fà tí èèyàn yóò wà ní ìhòhò tí ojú kò sì ní tì wọ́n? Ǹjẹ́ àlébù ni Ọlọ́run ń tọ́ka sí ní bíbáyìí? Rárá. N tí ń bẹ ní ọkàn Ọlọ́run òun ló ti wà láti ẹsẹ̀ 22 tá à ń sọ yìí. Ètò ìdílé tí Olúwa Ọlọ́run fún rárá rẹ̀ gbé kalẹ̀ kò sí fún kí àṣírí kó wà láàrin ọkùnrin àti láàrin obìnrin. Nígbà tí àṣírí bá ti wà, ìtìjú yóò wà. Àwọn méjèèjì nígbà tí wọ́n bá jí, nígbà tí wọ́n bá ríra wọn, inú wọn dùn sí ara wọn, kò sí àléébù kankan.
àwọn méjèèjì wà ní ìhòhò, wọ́n gba ara wọn bí wọ́n ṣe rí. Èyí ń tọ́ka sí nínú ayé wa wípé kí ìgbéyàwó wa tó lè rí bí Ọlọ́run ṣe fẹ́ kó rí, ó dìgbà tí a bá tó gbára wa gẹ́gẹ́ bí a ti rí. Ohun àkọ́kọ́ tó yé mi níbi Bíbélì yìí ni wípé nígbà tí Olúwa kùn Ádámù ní ọrùn èjìká tó mú arábìnrin yìí tọ̀ wá, ó gbà á ní aya rẹ̀. Ṣùgbọ́n mo wò nínú ayé lóde òní, ohun kan ló sọnù nínú ìdílé. Ọkọ gba aya rẹ̀ gẹ́gẹ́ bí ẹran ara rẹ̀. Aya kò gba ọkọ rẹ̀ gẹ́gẹ́ bí ẹran ara rẹ̀. Nítorí wípé bí ẹnìkan bá kan àbùkù tó kan aya, tí ọkọ bá rí wípé àbùkù yóò kàn mí, a jẹ́ wípé ètò ìdílé yẹn kò rí bí Ọlọ́run ṣe fẹ́ kí ó rí. Ṣùgbọ́n ẹnìkan mọ̀ wò wípé ètò tó ń jáde sí wa láwùrọ̀ ó ní ṣe pẹ̀lú ìdílé ìwọ tó ti gbéyàwó tàbí tó ti lọ́kọ kan ìwọ náà. Ibi tí ìhòhò ti bẹ̀rẹ̀, ìgbé ayé ìhòhò nínú ìdílé tó ti bẹ̀rẹ̀ ní wípé kí Ọlọ́run yan ọkọ tìrẹ fún ọ, kí Ọlọ́run yan aya tìrẹ fún ọ. Nígbà tí Ọlọ́run bá ṣe lè, ẹ ó lè rí bí Ọlọ́run ṣe fẹ́ kí ẹ rí. Ẹ jẹ́ á wo ohun àkọ́kọ́, ìpèsè Ọlọ́run láti bá àìní Ádámù pàdé. Ìpèsè Ọlọ́run láti bá àìní Ádámù pàdé. Bíbélì sọ fún wa ní ẹsẹ̀ 22, Olúwa sì wí pé kò dára kí ọkùnrin nìkan kí ó ní máa gbé, èmi ó ṣe olùrànlọ́wọ́ tó dàbí rẹ̀ fún. Olúwa lórí àìní kan nínú ayé Ádámù, ó ní àìní kan bẹ nínú ayé Ádámù láti ìgbà tí mo ti dá Ádámù ní àwòrán ara wa. Ṣùgbọ́n gbogbo ìgbà tí ń jáde tí ń wọlé, àárí olùrànlọ́wọ́ tó dàbí rẹ̀ fún. Ó dàbí gbà wípé àṣírí rẹ̀ ò bò ní gbogbo àwọn nǹkan kan. Ó ní okay, kí ni a ó ṣe nírú àkókò bí eléyìí? Ìgbé ayé àìní olùrànlọ́wọ́ yìí kò dára fún Ádámù. Jẹ́ kí n ṣe olùrànlọ́wọ́ tó dàbí rẹ̀ fún. Ìwọ ọkùnrin tó ń gbọ́ mi àti obìnrin tó ń gbọ́ mi, ìwọ náà ń gbèrò láti ní ọkùnrin tàbí láti ní aya lọ́wọ́lọ́wọ́. Ǹjẹ́ o fi ètò ìgbéyàwó rẹ àti ìyàn rẹ yẹn gángan, ǹjẹ́ o fi lé Olúwa lọ́wọ́? Jẹ́ kí Olúwa kó gba iṣẹ́ yẹn ṣe, kìí ṣe wàhálà tìrẹ láti máa wá aya kiri. Jẹ́ kí Ọlọ́run wá fún ọ. Kìí ṣe ìgbéka ètò tiẹ̀ láti máa sọ pé ó yẹ kí n rí ọmọ Ọlọ́run ní ìjọba ẹ̀, ó yẹ kí n rí ọmọ Ọlọ́run ìjọba ẹ̀. Ó dìgbà tí Ádámù tó fi ń ayé rẹ̀ nísinmi. Ìwọ ò rí nǹkan bíbá ìbí nígbà tí Ádámù sọ ẹranko àti ohun gbogbo ní orúkọ tán, nígbà tó wo gbogbo rẹ̀, ṣùgbọ́n kò sí olùrànlọ́wọ́ tó dàbí rẹ̀. Ṣùgbọ́n fún ìyàlẹ́nu Ọlọ́run, ìgbà tí Ádámù wá tó fi gbogbo rẹ̀ lé Olúwa lọ́wọ́ tó sùn, bí sọ wípé Olúwa mú orun èjìká ó fi kùn Ádámù tó jọ̀wọ́ gbogbo rẹ̀. Ọlọ́run sọ fún wọn náà ní ìsìn pé ìwọ náà sinmi lé agbára Ọlọ́run. Bí o bá ti ń sinmi lé agbára Ọlọ́run, Ọlọ́run yóò rán ìpèsè rẹ̀, yóò rán sí ọ wá. Ohun ẹlẹ́ẹ̀kejì tí mo fẹ́ ká rí dìmú ni pé Ọlọ́run kò gbàgbé Ádámù. Nínú ìlàkọjá rẹ̀ gangan, Ọlọ́run kò ṣe kí ni o? Ọlọ́run kò gbàgbé rẹ̀. Mi ò mọ̀ tó ń là kọjá ní ìkóríta àtìyàn. O lè wò pé ọjọ́ tí orí ti ń lọ lórí rẹ̀, Ọlọ́run ní ètò tó dára fún ayé rẹ̀. Ọlọ́run tí ó gbàgbé Ádámù kò ní gbàgbé ìwọ náà. Olúwa yóò rántí ìwọ náà. Ohun ẹlẹ́ẹ̀kẹrin tí mo fẹ́ kí arídìmú nígbà ní wípé ìpèsè Ọlọ́run ní àkókò rẹ̀. Ní ẹsẹ̀ 21 yẹn títí dé 23, Ọlọ́run sì mú obìnrin, ó mú egungun kan ní ìhà Ádámù, ó sì fi mọ obìnrin, ó sì mú tọ̀ ọ́ lọ ní àkókò rẹ̀. Bí Olúwa ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ ń bẹ níwájú ẹni tí ìwọ dúró tó gbàgbọ́, Ọlọ́run fúnra ara rẹ̀ yóò rán ìpèsè rẹ̀ sí ọ ní ìkóríta àti yẹn nínú ìdílé yẹn gangan. Ohun tó ń pa ọ́ lẹ́kún yẹn gangan, Olúwa máa fi pa ọ́ lẹ́rìn. Nígbà tó di ẹsẹ̀ karùndínlógún yẹn, ó ní àwọn méjèèjì sì wà ní ìhòhò, àti ọkùnrin náà àti obìnrin náà, wọn kò sì tijú. Èyí tí ò ń gbọ́rọ̀ mi, gbé ọkọ rẹ sítòsí, bí aya rẹ sítòsí. Ìgbéyàwó tí Ọlọ́run gbé lé yín lọ́wọ́ yẹn, ẹ máa jábọ̀. Láti àkókò yìí lọ́kọ gbọ́dọ̀ sí ohun àṣírí kan lọ́wọ́ ẹnìkan. Bóyá àṣírí nípa ilé kíkọ́, àṣírí nípa ilẹ̀, àṣírí nípa ohunkóhun.
ohun gbogbo lẹ gbọ́dọ̀ jọ mọ̀ sí. Èyí ń sọ fún wa wípé gẹ́gẹ́ bí ọkọ àti ní aya a gbọ́dọ̀ jọ máa mú ìpinnu. Ẹ̀rù kò sí nínú ìgbéyàwó. O gbọ́dọ̀ lè sọ fún ìyàwó rẹ nígbà tó fẹ́ gbégbèsè yìí pé ohun báyìí la fẹ́ ṣe. A gbọ́dọ̀ jọ fi mọ̀ ṣọ̀kan. Nígbà tá a bá sì fi mọ̀ ṣọ̀kan, ìgbéyàwó wa yóò rí bí a ti fẹ́ kó rí. Àmọ̀ràn mi sí ní àkókò yìí ni pé ẹnu ìpinnu kan náà gẹ́gẹ́ bí ọkọ àti ìgbéyàwó, gẹ́gẹ́ bí ọkọ àti aya nínú ìgbéyàwó yín, ẹnu ìpinnu kan papọ̀, ẹ ní èrò papọ̀, ẹ jọ sí ohun gbogbo papọ̀ nítorí kí orúkọ Olúwa kó lè bá di gbígbéga ní inú ayé yín. Ẹlẹ́ẹ̀kejì, jẹ́ kí ìhòòhò yín di mímọ̀ fún Ọlọ́run. Ohun tí ó lè mọ payín lẹ́kún yẹn gangan, ohun tó fẹ́ dàbí wípé ẹ fẹ́ mọ tìjú lé lórí yẹn, jẹ́ kó di mímọ̀ fún Ọlọ́run. Bíbélì sọ fún wa ní ẹsẹ̀ yìí pé àti ọkùnrin àti obìnrin ni wọ́n wà ní ìhòòhò, Ọlọ́run ló ń rí ìhòòhò wọn. Ta ní rí ìhòòhò ìdílé tiyín? Ó mọ̀ ṣe mí láàánú nígbà mìíràn tí ọkùnrin mi bá bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀, yóò sọ pé ìyàwó yìí kò dára, kò ṣe fi àṣírí hàn, obi ò ṣe kó ọ̀rọ̀ lé lọ́wọ́, obi ò ṣe fi ọ̀rọ̀ ẹ̀tọ́ ayé hàn, ìwọ ló ń para rẹ̀. Ètò ìgbéyàwó ó wà fún ìbánikẹ́gbẹ́, ìbánidọ́rẹ̀ẹ́, kò sí ohun kankan tó yẹ kó jẹ́ àṣírí láàrin lọ́kọláya. Ẹlẹ́ẹ̀kẹta, ìwọ tí o ti gbéyàwó tàbí tí o ti ní ọkọ, jẹ́ kí Ọlọ́run gba iṣẹ́ yẹn ṣe, kì í ṣe ojúṣe tiẹ̀ láti mọ̀ ṣe àníyàn bí o ti fẹ́ ní ọkọ tàbí bí o ti fẹ́ ní aya. Jẹ́ kí Ọlọ́run yẹn kí ó gba iṣẹ́ yẹn fún ọ. Ẹlẹ́ẹ̀karùn, dákẹ́ àníyàn ṣíṣe, jọ̀wọ́ ohun gbogbo fún Ọlọ́run. Jẹ́ kí Ọlọ́run yàn fún ọ. Nígbà tí o bá jọ̀wọ́ ohun gbogbo fún Ọlọ́run, ohun tó dára òun ni Ọlọ́run yóò ṣe fún ọ ní àkókò rẹ̀. Àwọn Ádámù àti Éfà wọ́n wà ní ìhòòhò, ìgbéyàwó wọn, ìdílé wọn ò sì tijú. Ohun gbogbo ń lọ bí ètò Ọlọ́run, bí Ọlọ́run ṣe fẹ́. Nítorí náà, ìwọ náà jọ̀wọ́ ohun gbogbo fún Ọlọ́run. Jẹ́ kí Ọlọ́run dá sí ètò ìdílé rẹ. Jẹ́ kí Ọlọ́run gba àkóso ìdarí ìdílé rẹ. Jẹ́ kí a gbàdúrà. Orúkọ ti Jésù, Ọlọ́run tó pọ̀ nípa àti agbára, gbórúkọ yín fún ọ̀rọ̀ yín tẹ́tí rán jáde sí wa wípé ní ìhòòhò láì tijú, Ádámù àti Éfà wọ́n wà ní ìhòòhò, wọn ò sì tijú, wọ́n gba àlébù ara wọn, wọ́n sì jọ ń gbé gẹ́gẹ́ bí tọkọ-tìyàwó. Ètí Ọlọ́run sì ń wá sí ìmúṣẹ lórí ayé wọn. Bí àwọn tó ń gbé lábẹ́ òun yìí tá náà ń pinnu láti gbé gẹ́gẹ́ bí tọkọtaya, gẹ́gẹ́ bí ẹ̀yin Ọlọ́run ti là á sílẹ̀, oore ọ̀fẹ́ láti gbé ní ìbámu pẹ̀lú ẹ̀yin Ọlọ́run ẹ yọ̀ǹda rẹ̀ fún wọn. Oore ọ̀fẹ́ kó tó fún ayé kọ̀ọ̀kan láti àkókò yìí lọ àti sí títí láéláé. Bí ẹ ti ń gbọ́ ọ̀rọ̀ Olúwa tẹ́ ń jẹ́ alábàápín, ẹ sọ fún ẹnìkan ní àyíká àti àyídà yín kí wọ́n darapọ̀ mọ́ wa lórí ìkànnì Seed of Life Television. Bí ẹ sì ti ń sọ fún wọn, yóò dára fún yín. Ìwọ tó sì ń gbọ́ àwọn yìí fún ìgbà àkọ́kọ́, tẹ bọ́tìnì pupa tó ń bẹ lórí ohun tó fi ń wò wá lọ́wọ́lọ́wọ́ yìí. Èyí ni yóò fún ọ láǹfààní láti mọ gbádùn Ọlọ́run, láti mọ gbóhùn Ọlọ́run, láti lè iṣẹ́ ìránṣẹ́ láti orí móhùnmáwòrán wa ní gbogbo ìgbà tí ọ̀rọ̀ Ọlọ́run bá ti ń jáde sí wa. Àti aago náà gbìyànjú láti tẹ̀ fún ìránnilétí. Àlàáfíà Ọlọ́run, oore ọ̀fẹ́ Ọlọ́run yóò sì tó fún ayé rẹ àti ìdílé rẹ lápapọ̀.